Barakatu. Akí Ọlọ́run, akí ànábì, akí gbogbo àwọn àfáàfá àti mùsùlùmí, akí gbogbo akú ọdún àwẹ̀ Ramadan yìí. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ náà ní ọjọ́ orí rẹ̀ láyọ̀ àtàlàfíà. Ọlá gbígbàdúrà tó wà ń bẹ, Ọlọ́run ṣe ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Gbogbo ẹ̀yin mùsùlùmí jákèjádò lẹ́yìn òdì, mo fẹ́ kí ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí. Èmi tí mò ń sọ ọ̀rọ̀ yìí ni Àfáà Síkírùláhì Mahamud Ayilára tó jẹ́ ẹ̀gbọ́n fún ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí gbogbo ayé sì mọ̀. Tẹ́rí gbogbo kàtàkàtà tí wọ́n ń sọ káàkiri yẹn fún kálukú gbé ẹnu rẹ̀ lọ́wọ́. Ó lè ti ìlú kan wá kọ́ wá máa dà wá láàmú l'Ógbómọ̀ṣọ́ nígbà tí ẹ̀yin náà lẹ dá wàhálà sí wa láàrin tí gbogbo ẹ̀hún rú gùdùgùdùgùdù. Ebo ní tẹ́ ẹ bá wa sọ́ngbà tẹ́ wà nù ilé Ayilára, ẹ wá bá ìmáàmù, ẹ wá bá wa náà nínú láìláì. Ebo ní tẹ́ ẹ bá wa sọ kí wọ́n ló dé tẹ́ mọ̀ sọ kàntàkàntàn ọ̀rọ̀ lẹ́nu. Ẹ bẹ̀rù Ọlọ́run fa, ibẹ̀ ni ẹ kéwú ibà fà lẹ pera yín. Ẹ bẹ̀rù Ọlọ́run kó wá yé gbogbo yín, kó dá yín lójú. Èmi wá fi ń dá yín lójú pé mo búra fún yín pẹ̀lú orúkọ Ọlọ́run. Mo fi sàárè tẹ́nìkọ̀ọ̀kan wọ́ lọ́jọ́ kan, mo fi búra fún ẹnìkọ̀ọ̀kan wá pé ìmáàmù Yunus Toliat Olúsínà tó jẹ́ ìmáàmù kejì nínú Ayilára yìí, ọmọ inú ilé Ayilára ni, confirm original ọmọ ni, confirm original ọmọ ni. A ní má da bàbá wa kábíyèsí, bàbá wa Ṣọ̀ún tó wà lùwá tó lù ẹ̀sẹ̀, ẹ má dà láàmú mọ́. Ẹ̀yin lẹ́ ń da bàbá yìí láàmú, ẹ̀yin mùsùlùmí ẹ̀ ń dà. Mo sọ jáde nínú prógámù kan tó kọjá, ẹ dìlítì ẹ̀ dànù. Mo ní kí ẹ sọ fún bàbá Ṣọ̀ún, kí bàbá Ṣọ̀ún ó pè wá. Ìkángun tó bá tẹ̀lé ìmáàmù Yunus Toliat ẹ pè wá. Ìkángun tó bá gbà ní ìkángun bí ẹ pè wá. Àwọn tí ìbá sọmọ inú Ayilára kí wọ́n bá ti wọn lọ. Àwọn tí ìbá sọmọ inú Ayilára ẹ lé wọn kúrò láàfin. Àwa tá a bá jọ ọmọ inú Ayilára ni ká jókòó, kájọ ṣe mítìn, kí àwọn aṣọ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ fún bàbá wa kábíyèsí Òrùmọgẹ́gẹ́, kí bàbá ó mọ ọ̀tún yàtọ̀ sósì kan mọ̀sí yàtọ̀ sọ́tún. Ẹ̀dọ̀nà náà rú, ẹ̀dọ̀nà náà rú. Ẹ ń dá bàbá yìí láàmú ni. Ẹ̀yin mùsùlùmí yẹ sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ìjẹkújẹ tẹ́ ń jẹ káàkiri. Ẹ wá ń ba ìmáàmù wa jẹ́. Nígbà tí àwọn bàbá wa jẹ ìmáàmù lọ́jọ́ kìíní àná, bàbá wa Mahmudu àgbà nínú Ayilára, ṣe bí bẹ́ẹ̀ ṣe dìtẹ́ wọn náà nì tí bàbá ò fi rí ìmáàmù yẹn lò bó ṣe yẹ kí wọ́n lò. Ọlọ́run wá gbé ẹni tí ó gbé ògo inú ilé Ayilára, ògo ìlú Ògbómọ̀ṣọ́, ògo Nàìjíríà, ògo mùsùlùmí tí ó gbé jáde láti inú Ayilára wá yọ jáde. Ẹ wá tó ń dìtẹ̀ rẹ̀. Gbogbo ẹni ó bá ní kí ìmáàmù Toliat Yunus Olúsínà Ayilára, gbogbo ẹni tó bá ní ó kú ní ó kú. Gbogbo ẹni tó bá ní ó kú òun ní ó kú lágbára Ọlọ́run lọ́la bí Ọlọ́run ṣe jí Ọlọ́run. Ẹni ó bá rokúro ìmáàmù Yunus Toliat àti gbogbo àwa ẹ̀gbọ́n àbúrò bàbá ìyá nínú ilé Ayilára, gbogbo ẹni ó bá rokúrò wà, gbogbo wọn ni wọ́n gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Ọlá àlùbáríkà ànábì. Ìmáàmù Yunus Toliat máa ṣe fàájì rẹ lọ, kò sí nǹkan kan tí ó ti ọ. Mímí kan ò ní mí ọ pẹ̀ lórí àpèrè àwọn bàbá wa yìí. Àpèrè táwọn bàbá yẹn ò lè lò nígbà tán ti bẹ̀rẹ̀. Wọ́n rí lo ìrun méjì ní bàbá wa Mahmudu kí. Ẹni ẹlẹ́ni ló bá wọn kí tó fi pọ́dún kan. Ọlọ́run wá yan ẹni tí ó ṣàánú wa, tí ó gbé ògo ìdílé wo, ògo ìlú, ògo Islam, tí ó gbé jáde. Ẹ wá tó ń dìtẹ̀ rẹ̀, ẹ tó wá ń pa burú pé àfi tó bá kú lórí ipò kò ní kú o, kò sí kankan tí ó mú. Ejò kéjò tó bá gbọ́pọ̀ lọ́mí o, ọjọ́ yẹn gangan ní agbọ́jọ́ ikú. Ẹni rokú mo Ìmáàmù Toliatu ìgbé ẹkùn aṣọ nílé wọn. Ìsákùsà lẹ́lẹ́rán sáran, ìgékúgé lẹ́lẹ́jàngẹ́jà. Ẹni rokúrò bá ìmáàmù Yunus Toliat àríwò ẹkùn aṣọ nílé wọn. Adélé ayé là bá sánmọ̀ níbẹ̀, ó di dájú ayé la ó fi sí. Adélé ayé làbálẹ̀ níbẹ̀, ó di dandan ó fi sáyé lọ. Ẹni rokúrò ìmáàmù Toliat Olúsínà Ayilára àríwò ẹkùn aṣọ nílé wọn. Ikú kan ò ní pa ọ́, àrùn kan ò sì ní gbé ọ̀dẹ̀. Má ṣe fàájì rẹ lọ, inshallah bi kuratillah. Ọlọ́run bẹ̀lẹ́yìn rẹ̀. Warafa annahu man kana aliyya, warafa annahu man kana aliyya, warafa annahu man kana aliyya. Ọwọ́ ma ga sí ni ò ní wálẹ̀. Assalamu alaikum wa rahmatullah.